Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ojú àlùbáríkà tó ń wò mí, àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Mo wá kí gbogbo àwa tí a jẹ́ ọmọ bíbí ìlú wa nílùú Ògbómọ̀ṣọ́ wípé a kú ìnáwó ìní o. Ọlọ́run wá fi àlùbáríkà sí. A kú ìnáwó adẹ̀kú ọ̀pọ̀ èèyàn. Ìṣọ́ Ọlọ́run, ààbò Ọlọ́run á fi ṣọ́ oníkálukú wa. Ọ̀rọ̀ tí mo fẹ́ bá wa sọ kò pọ̀. Ẹ dákun, mo fẹ́ ká gbọ́rọ̀ yìí dáadáa. Ṣé rí àkọ́kọ́ náà kí n tún sọ fẹ́ni tí ò bá mọ̀, stand mi ibi tí mo dúró sí, ẹni tí mo wà pẹ̀lú ọba ní o. Gbogbo ibi tí kábíyèsí bá wà ni mo wà. Torí ẹni tí ó máa dáùtì pé báyá bákan, èmi ò sí pẹ̀lú ìmáàmù kan. Ìmáàmù Ọjàgbó ni, ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni, mi ò sí pẹ̀lú anybody. Stand mi, mo stand pẹ̀lú kábíyèsí onílùú. Mo ti sọ yẹn dáadáa, mo tún gbọdọ̀ sọ kẹ́lẹ́ mọ̀. Ṣé rí mi ò wá mọ̀ nǹkan tó ń ṣe wá. Ẹ gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa. Èyàn ò kí ń kéré lọ́nà mẹ́ta nínú ayé. Gbogbo ẹni tó bá sọ pé èyàn kéré lọ́nà mẹ́ta, kódà kó ṣe ìyá àti bàbá tó bíyàn, alábòsí ni wọ́n. Ẹ gbọ́ dáadáa. Alákọ̀ọ́kọ́, èyàn ò kí ń kéré níbi ẹ̀tọ́ ẹ̀. Gbogbo ẹni tó bá níyàn kéré níbi ẹ̀tọ́ ẹ̀, alábòsí. Ẹlẹ́ẹ̀kejì, èyàn ò kí ń kéré níbi ọ̀rọ̀ ẹ̀. Ẹni tó bá ní lágbájá ó kéré níbi ọ̀rọ̀ rẹ̀, alábòsí lẹni náà, kódà kó ṣe ìyá àti bàbá tó bí. Ẹlẹ́ẹ̀kẹta, èyàn kì í kéré níbi nǹkan ẹ̀. Torí ẹ̀ náwọn Yorùbá ṣe máa ń sọ wípé a kì í kéré níbi nǹkan ẹni, a dẹ̀ kì í dàgbà níbi nǹkan oníǹkan. Ṣé rí mi ò mọ nǹkan tó ń ṣe wá, tí ìfẹ́kùfẹ́ ọkàn àbí àbòsí àbí ìbínú yóò wá mú wa jẹni tí ó fọ́ lójú, táà ní mọ nǹkan tó tọ́ mọ́. Ẹ wò ó sìn, mo kí bàbá wa ọba ìlú Ògbómọ̀ṣọ́ kábíyèsí bàbá ọba wa Fọlábí Ọláoyè Òrùmọgẹ̀gẹ̀ kábíyèsí o. Gbogbo iye tí ẹ bá jẹ nílùú tí ó bá ní of Ògbómọ̀ṣọ́ land nínú, ẹni tí Olúwa gbé sípò tó nílẹ̀ ọba kábíyèsí ó gbọ́dọ̀ wà wí ẹ̀. Adákùnbọ̀nà ti ń ṣe irú ẹ̀. Ṣé bẹ́ẹ̀ mo fi ń ṣe bẹ́ẹ̀ jáde? Ṣé bẹ́ẹ̀ kàwé? Ṣé bẹ́ẹ̀ ti wà nípò rí? Why tell mọ law, just this simple thing tí ó wáyé yín. Gbogbo oyè tẹ́ bá fẹ́ fìyàn jẹ tí ó jẹ́ of Ògbómọ̀ṣọ́, ìjọkíjọ àdúgbò ẹgbẹ́ ẹ lè fìyàn joyè tó wù yín, kò sí ń tẹ̀lé pé nínú ẹgbẹ́ yín. But tó bá ti fẹ́ involve pé of Ògbómọ̀ṣọ́ land, kábíyèsí gbọ́dọ̀ wà wí ẹ̀. Ìjẹ́ kìrìsìtẹ́nì, ìjẹ́ muslim àbí ìjẹ́ ẹlẹ́sìn àbáláyé, ọba gbọ́dọ̀ mọ̀ sí. Ẹ wá lọ fi hàn joyè kan, ẹ ń pè ní kinní kan of Ògbómọ̀ṣọ́ tí kábíyèsí ó dẹ̀ mọ̀ sí. Ẹ mọ nǹkan tẹ́ ṣe yẹn, ẹ̀rọ ni, ẹ̀rọ gidi ni. Torí at any time ni bàbá kábíyèsí máa fẹ́ lómi ìjẹ oyè yẹn tó dẹ̀ máa wà valid ju ti yín lọ, tẹ́yìn ò dẹ̀ lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti fi hàn jẹ oyè tó máa ní of Ògbómọ̀ṣọ́ land. Àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì, ẹ dákun kí ni jẹ́ aṣíwájú bàbá Sàlẹ̀ Àdín nínú ẹ̀sìn? Aṣíwájú bàbá Sàlẹ̀ Àdín, lákòóyé wa o, aṣíwájú bàbá Sàlẹ̀ Àdín, òye wa o, ẹ jẹ́ kó yé wa. So torí àmọ̀ yẹn, aṣíwájú Àdín wà, ọ̀tún aṣíwájú Àdín wà. Bàbá Sàlẹ̀ Àdín èmi ọ̀tẹ̀ ẹ̀gbọ́ rí, káwá gbà pé accepted, ẹ fi hàn joyè bàbá Sàlẹ̀ Àdín of Mọ́sálásí Ọjàgbó, àgbọ̀ yẹn ó yẹ yín nísìn. Èwo tún wá ní aṣíwájú bàbá Sàlẹ̀ yẹn, sóhun tún ju bàbá Sàlẹ̀ lẹ́yìn lọ ní àbíbò. Torí ìbínú gbà mí kì í mọ̀ pé olówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ o. Ìbínú dẹ̀ jẹ́ kẹ́ máa ṣe àwọn kọ̀ọ̀kan mí tẹ́yìn kó sùn ní ọtẹ́ nígbádùn, because mi understand. Ẹni tó bá dẹ̀ understand kó jẹ́ káà náà understand. So ti yẹ yín sí, so kẹ́ fi hàn joyè, ẹni àǹfààní àti fi hàn joyè, but ẹyọ láǹdì kúrò ńbẹ̀, kò lè sí láǹdì ńbẹ̀ tí bàbá onílùú ò bá ti wà àwí ẹ̀. Báyìí tẹ́ ń ṣe báyìí. Ẹ má expose ara yín jù báyìí lọ, ẹ dákun tó dọ́dọ́ tó dáadáa mọ̀. Jésù Kristi olùgbàlà ó máa ń sọ̀rọ̀ gan, ó ní mo ní ohun púpọ̀ láti bá yín sọ, ṣùgbọ́n ẹ̀yin kì yóò lè gbà lásìkò yìí. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.